Africa Content TV. Aja la bi Pasuma. Ela koko wa joko, Qur'ani la nka lọ́wọ́. الذين إذا أصابتهم مصيبة Aji Pasuma wọlé. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله Ìtẹríba pọ̀. Aji Pasuma. الذين إذا أصابتهم مصيبة Ẹ bá fún wa láyè. قالوا إنا لله Inna. وإنا Ẹ bá fún wa láyè. Ẹ dákun ẹ bá fún wa láyè. من الخوف والجوع ونقص من الأموال والأنفس Ẹni ó bá Yorùbá nàbí wọ́n ẹni tiẹ̀ ní òdèrè àpèsè láyé. والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة Ìrẹ́ ni Yorùbá nàbí lọ́dọ̀ Dende. Mọ̀ ẹni ó bá Yorùbá nàbí dáadáa lọ́dọ̀ Dende yóò sì máa délé Dende báre. قالوا إنا لله وإنا إليه راجعون قالوا Inna lillahi wa inna إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون Ajé ọ̀kan lọ́mọ. الذين Mo ní bẹ́ẹ̀ ń gbádùn omi púpọ̀. ونبلونكم Bẹ́ẹ̀ lè fẹ́ lé. ولنبلونكم بشيء Efe lé. Ń gbádùn omi púpọ̀. من الخوف Efe lè gbádùn Al-Qur'ani ní wọ́n lé sí. من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات Nínú àwọn àtọkùnrin àti ẹ̀yin ìyá wa ta ní ọ̀kọ̀ọ̀kọ̀ wà ní Jánnà náà wa. Ẹ̀nàwọ́ kiri. ولنبلونكم Ọ̀dà àwọn obìnrin náà máa náwọ́. ولنبلونكم Ọdẹ ni ọba máa kọ́ wọn kọ́kọ́ wà ní Jánnà kó yóò bá ànábì wìtìwìtì. بشيء من الخوف والجوع Oh! Ànànà. Ẹni tí ó gba àwẹ̀ ló gbọ́ bó lẹ́yìn tí wọ́n. ولنبلونكم بشيء من الخوف والجوع Bàbá wa ṣe ń gbọ́ mi dáadáa. ونقص Ọba wa tajú kan orí ẹni tí Ọlọ́run ò bù sọ́wọ́ rẹ̀ láti kékeré. Ọba wa ní ìwọ máa bọ̀ wá. ونقص Mo nífẹ̀ẹ́ máa yìí púpọ̀. Sínú ìlú tí Aníkájà lógun ni ìwọ ti kó wọn náà wá. Ó ní bẹ́ẹ̀ ni. ونقص Ọba ní látòní ẹ bá ń dáṣọ ọlá fún. ونقص Látòní ẹ bá ń dáṣọ yìí fún. من الأموال Látòní ẹ bá ń dáṣọ àpọ́nlé fún. Látòní ó di ajírọ́bà mi. من Kí الأموال n tó bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ láyé. Òun ni mo fẹ́ máa bá sọ̀rọ̀. من الأموال والأنفس والثمرات Ẹ dákun tó bá yẹ pé ọ̀rẹ́ rẹ ni kí ló yẹ kó ṣe lẹ́ẹ̀kan. من الأموال والأنفس والثمرات Ọba ní sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin tó kù ẹ dá wọn padà sínú túbú. Ọ̀rẹ́ tí ń ṣe rere fún látàárọ̀ ọjọ́ rẹ̀ òun náà sì wà nù wọn ọjọ́ dá wọn padà ni. Ọ̀rẹ́ wọn ń nága báyìí abọ́rẹ́ mi ò rí mi. بشر الصابرين Ó káì àbí ò rí mi ní. الصابرين Ìnága ẹkún ló bá kú ò láàfin. بشر الصابرين Ọ̀rẹ́ tá a wí káti ẹ̀ ní bóyá ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ tójú rẹ̀ dí
olóṣù kan olóṣù méjì olóṣù mẹ́ta olóṣù mẹ́rin kódà kò rántí ọ̀rẹ́ rẹ̀. وبشر الصابرين. ayé lé o ayé níkà ayé èèyàn ní ń yáyé mùnáfìkì ìtì ń gbádùn ìtì ń ṣe yọ̀tọ̀ mi ọlá ti dé owó dé òun náà ìtì ń lo ìdá láàfin ọwọ́ àdìjọ́ kan ọba ni àwọn tí mo ní kó lọ sínú túbú yóò ní bí oṣù mẹ́fà wọn ẹ lọ máa ń dá wọn padà wá mo tiẹ̀ fẹ́ bínú ṣèdájọ́ lórí wọn. بشر الصابرين. àbálámi wọn bá kó wọn dé. بشر الصابرين. nígbà tí wọ́n kó wọn dé inú ọ̀rẹ́ rẹ̀ tí máa tọrẹ láti lẹ̀ inú rẹ̀ ti dùn pé wọ́n tún ti ń kó wa lọ ààfin ọba ó súnmọ́ kọ́lẹ̀ mi orí mi lọ́tẹ̀. أخلاه رجال كثير. wọ́n kó wọn déwájú ọba ńgbà wọ́n kó wọn déwájú ọba ọba ní ìdájọ́ mi fún yín lónìí ẹ̀yin tí wọ́n kó wá yìí ìdájọ́ mi fún yín lónìí lamex onílò ní jẹ gbogbo yín tán lọ pa yín dànù. أخلاه رجال كثير. ọ̀rẹ́ tí a máa ń ṣe dáadáa láti ìpìlẹ̀ ìwọ̀n narùn ìgarùn ìnáwó bí ti náwó bí ṣubú. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tó ti dàjí rọ́bà yìí ní káríwọlú báyìí. في البلاء قليل. ìkáríwọnú efele ìkáríwọnú mi في البلاء. ẹni ó ṣoore fún في البلاء. ìkáríwọnú báyìí ṣe máa mọ̀ náà fi kí yóò máa káríwọnú bí ìgbín ni tó bá dásìkò kẹ́ni tẹ́ ń ṣoore fún kó dóore padà yóò máa wá káríwọnú bí ìgbín. في البلاء قليل. ẹni ó bá fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ kó pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. ولكن في البلاء قليل. ولكن في البلاء قليل. وكل واحد يقول أنا وفي. ولكن ọ̀kan mama. ليس يفعل ما يقول. ولكن ليس يفعل ما يقول. onídàájọ́ mi nìyẹn ẹ lọ pa wọ́n ìfẹ́ yàwó eléyìí mọ́ wọ́n ti pọ̀ jù. أخلاق lọ́rẹ́ yìí náwó ọba wa rí i pé ọ̀rẹ́ náwó. رجال هم كثير. ta ni náwó láàrin yìí. هم كثير. gẹ́gẹ́ bí ìfẹ́ pilẹ̀ ó tún ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ló gba iye ẹlòmíì jẹba. هم كثير. ọ̀rẹ́ ló skátà oríire ẹlòmíì tí òjò yìí ó dọ́wọ́ rẹ̀ títí dì sí. أخلاق رجال. ọ̀rẹ́ mi kábíyèsí níta ní pé ọ̀rẹ́ mi yìí olóhùn ni kí ló fẹ́. أخلاق رجال هم كثير. gbogbo ṣeréṣeré tó o bá ń ṣe rere máa ń ṣe rere rẹ lọ bí o bá padà gbé ọ láàárọ̀ ọ padà rẹ́rìn àti dùnú lálẹ́. gbogbo aláburú máa ń ṣàbúrú rẹ lọ bọ́wọ́ Ọlọ́run ọba ti tẹ̀ ọ́ láàárọ̀ òfò àtẹkùn tó sùn lálẹ́ mọ́. ọba dúró wájú kábíyèsí. kábíyèsí ní kí ló fẹ́ ta lọ́rẹ́ rẹ tó ń pariwo ọ̀rẹ́ rẹ a ní kí wọ́n lọ pa yín o tún lẹ́nu belebele mí. ó ní kábíyèsí ẹ dákun kí wọ́n tó lọ pa àwọn òun lọ́rọ̀ tó ń fẹ́ sọ.
Ọlọ́run ló mọ iye àwọn olóríire tán fẹ́ dọ́dọ̀ orú àwọn Dende táwọn kan máa dí wọn. Ó ń díra rẹ ní òdì ẹnìkan. Yàtọ̀ sí Dende, Ọlọ́run ló mọ iye àwọn olóríire tán fẹ́ dọ́dọ̀ àwọn Lames, tán fẹ́ dọ́dọ̀ ẹ̀yin olóríire ẹ̀yin tẹ́ ga. Wọ́n wá ń dí àwọn èèyàn, ó ń díra rẹ ní òdì èèyàn. Ó ń díra rẹ ní. Tó bá padà yá yí sóló padà máa só ládùúgbò. Lérí èlò. Ànànà kábíyèsí ní sọ̀rọ̀. Ó ní ọ̀rẹ́ mi. Bẹ́ẹ̀ lọ̀rẹ́ ń kájú pàpà yìí. Ìganu wọlé. Allah má jáde ganu. Ẹ̀yin afárẹ́ sami. Ọ̀dà ẹ má sami. Wọ́n náà má jáde ganu ẹ̀ sami. Òde tí wọ́n bá pè yín sí ẹ má lọ bẹ̀ mọ́ o. Bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ́. Ganu àwọn àbá yìí sórí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ máa ṣe kíní yẹn fún yín kí n tó lọ. Ẹnìkan tó bá lámà náà kó sà ti mú àkáǹtì wá ń tẹ̀ síbẹ̀ fún yín. Àfá tí bá ń dunú sáfẹ́ ẹgbẹ́ rẹ̀ tá àfẹ́ ẹgbẹ́ rẹ̀ ń sọ̀rọ̀ lórí irenu. Àfẹ́ ẹgbẹ́ rẹ̀ wá ń sọ̀rọ̀ wọn á nájú bí òdùkọ wọn á wò bí òdùkọ. Tẹ̀sùbá ara ọ̀rọ̀ ń bà. N tá n ṣe ní ọ̀dùnmọ́ ni àbí kí ni ṣe? Abẹ́ gbọ́n tí ń wí. Ìbò fún yín tí ó lọ fà nípa. Yorùbá Ànábì Muhammad ma. Ọ̀rẹ́ mi kábíyèsí ní a pa ẹ̀tọ́ ń kọjú sílẹ̀ ẹlẹ́ ṣe lóòótọ́ ni gbójú sókè sẹ́rí gbogbo alábòsí láyé ìjọta alábòsí bá ń sábòsí máa dùn o yọ máa perfect níbi àbòsí ó máa rún wájú so papọ̀ mọ́ ti pàkọ́ ẹ̀sìn ní gẹ́ẹ̀tì ẹ̀ pé ẹni òfò ni ìjọta lọ́wọ́ bá tú àṣírí rẹ̀ báyìí gbogbo ayé ni ó mọ̀ pé lórí burúkú tó gbẹ́ni tó gbé pílò ni ọ́. Yazidu zalimina illa khasara. Ọlá yazidu zalimina. Ẹ dákun ẹ jẹ́ máa rí àwọn èèyàn báyìí. Khasara. Tẹ́ ẹ bá ti Yorùbá Ànábì mi ó máa lọ lọ́rin o. Yazidu zalimina. Ọ̀rẹ́ mi ọ̀kan lọ́wọ́. Ọ̀rẹ́ mi. Àgbákò làwọn bíbù yìí. Ẹ ń gbé mi débẹ̀ gan ni. Ibo. Lèmi náà yé la àṣà. Àfá tó bá pàdé mi lóde tó bá yọ́nú sí mi, èmi máa fún wọn lówó ni. Èyí tí ọba sì ti yọ́nú sí mi tí n bá tí rìn tí ń wò bí ojú èkété ó tún wá ní tọ́sí ọ́n tó jíyà ni. Ẹni Ọlọ́run gbé ga ló ń bínú sí ni àbí Ọlọ́run tó gbé èèyàn ga. Ọba tó gbé Dende ga ló ń bínú sí ni àbí Dende. Dende wà ní àbọ́lọ́hún. Láyé sí dùzọ́ lè rí náà yé la. Dákùnjẹ́ ń bọ́ síta báyìí. Mo ti sọ fún Dende kẹ́mi ọ̀lọ́bì kankan lónìí. Ó bá alẹ́ Khalifa ṣe é bínú báyìí. Ẹ ń gbádùn mi. Ọlá Khalifa náà ń gbádùn mi. Ìṣe wòtòwòtò síbẹ̀.
إلا خسارا ولا يزيد الظالمين إلا خسارا. Yorùbá Nabi Muhammad ma. يزيد الظالمين. Ìntì sọ̀rọ̀ púpọ̀ mọ́ láyé. يزيد الظالمين. Torí kèsè tí ń jẹ ní ń wá mọ́ láyé. Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ nínú Al-Qur'ani. يزيد الظالمين إلا. Ájì Dende wọ́n da púpọ̀. Ẹni ó bá dẹ̀ ti fọ́ fún wa àwa gan máa fọ́ fún. يزيد الظالمين. Tó bá ti fọ́ fún wa àwa gan ní fọ́ fún ẹ. يزيد الظالمين إلا So tiri ìtì sọ̀rọ̀ débi kan ọ̀kan lọ́mọ ní kí wọ́n máa wá bó fún mi síásíá. Sori já ọ̀rá rẹ̀ kó wá kó 500,000 fáwọn àfáà tí mẹ́pẹ́ o. Gàgàgàgàgà. Ọ̀fọ̀. So tiri ayé tiẹ̀ tó ń lejú. Mọ̀ ẹni tẹ́ ẹ̀ bá ti rẹ́ni lẹ́nu rẹ̀ má fún lówó. Nú àwọn àfáà. Fọ́tí kó fún wọn. Yorùbá Nabi Muhammad mani. يزيد الظالمين إلا خسارا. Mo wà ní umuranjo ní nǹkan báyìí tí mo lọ ṣàdúrà kan. Sọ́dún àwọn olówó mi. Mo wá kó àwọn àfáà bíi mẹ́jọ mo wá kó wọn lọ kí wọn nulẹ̀. A wà ní Swiss. Ó wá fún mi ní owó gidi. Ó fún mi $5,000. Nígbà tí dọ́là fi ya wèrè wọn ni o. يزيد الظالمين. Àwọn lámẹ́sì wọ́n ti máa gbàdé ìwé o. Wọ́n tún rẹ́rìí kàkàkàkà sẹ́yìn. Àgbá kan ní dọ́là. Nígbà tí dọ́là fi ya wèrè wọn ni o. Lámẹ́sì tún wá rẹ́rìí báyìí pé àfà yìí já sí. يزيد الظالمين إلا Mbọ̀ ibi tí ń lọ ń bẹ̀ ni pé bó ti kó $5,000 ń fún mi báyìí gbogbo àwọn àfáà tó tẹ̀lé mi. Tẹ̀rẹ́ ni tó fún mi $5,000 tí mo wí wọn. Ó lágbára kó fún mi $20,000 tí ò ní máa kó fún mi dọ̀dọ̀. Mo wá yẹ iye owó wọn lọ́wọ́. Kí ló sẹ̀yìn olówó tẹ̀ ìnáwó? Àwọn kò gbowó lọ́wọ́ olówó tí ò lè náwó kókó fáwọn tí wọ́n máa ná. يزيد Bàbá ń kí ẹlòmíràn kàn kí lásán ni kò mú kọ́bọ̀ kalẹ̀. الظالمين. Ń bọ̀, mo wá ha $5,000 mo wá ha fún gbogbo àwọn àfáwọn. Mo ní ẹgbàá, ẹ̀rú wa bà á. Oníṣẹ́ ẹ̀yin mo fún mo ní mi náà fún yẹn ni. Abẹ́ẹ̀ ni tuntun, àwọn tó mọ̀ mí nì. Yọ̀mí alẹ̀. يزيد الظالمين. Àbí bẹ́ẹ̀ kọ́ lórí. خسارا. Eh. ولا يزيد الظالمين إلا خسارا. Ọ̀kálọ́mọ ọba ní talọ̀rẹ́ rẹ̀ ó lé ní yìí ọba wa fún ènìyàn l'opportunity kó sọ̀rọ̀. يزيد. Bó ló ti jọ́rẹ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kábíyèsí. يزيد الظالمين. Ó láti kékeré làwọn ti ń jọ ń bọ̀. يزيد الظالمين. Òun fẹ́ràn rẹ̀ dáadáa. Bóun bá ra pátá lásán òun ra tọ̀rẹ́ o. Bóun bá ra búrọ́ọ̀ṣì tán fi fọnu òun ra tọ̀rẹ́ o. يزيد الظالمين. Ọlọ́run fi kẹ́ àwọn báwọn fi dàgbà. Òun kọ́lé òun kọ́ tọ̀rẹ́ òun yìí. يزيد Òun ra الظالمين. mọ́tò òun ra tọ̀rẹ́ òun yìí. Àdánwò ló ń dé kábíyèsí. يزيد الظالمين. Tẹ́ẹ̀fì ní kí wọ́n wá jà wá lógun. يزيد الظالمين. Ó ládánwò tó dé yẹn la fi dèrò ọ̀dọ̀ yín ní bíbà yìí. Àmọ́ jọ́tọ́ lòun wá ní kẹ́ ní kó kó gbogbo wa wá. Tá a fi wá síwájú yín. Tẹ́ yọ̀ǹda àwọn nǹkan kó máa ṣiṣẹ́ báyìí ká máa ṣiṣẹ́ báyìí. Tẹ́ mú ọ̀rẹ́ mi yìí sọ́dọ̀ yín kó o jáde lọ́gà. Oníjọ́ náà lòun rí i pé òun náà ti kú òun òsì látòdì. Òun wá rí i pé kò sọ̀rọ̀ mi fún yín. Tóun fi kú ò tẹ́ fi dá wa padà sínú túbú kò sọ̀rọ̀ mi. Oṣù kínní oṣù kejì ó fi kóṣù mẹ́fà tẹ́ tó fi pè wá báyìí. Nígbà tẹ́ wá ní kí wọ́n lọ pa àwọn nísìnyí lòun fi wá àfi kó wọn sọ̀rọ̀. Ọ̀rọ̀ náà lòun wá sọ yìí.
kábíyèsí ní àjírọ́ba onísà gbogbo tó wí ṣe bẹ́ẹ̀ ni oní kábíyèsí oní bẹ́ẹ̀ ni ó sì bá wa sọ̀rọ̀ rẹ̀ rí láti gbà tí wọ́n ti bọ́ sínú ọ̀la oní kábíyèsí òun ò lè bá yín sọ̀rọ̀ rẹ̀ o ó nínú ohun tí ẹ ń dùn bẹ́ẹ̀ tí ní ikú ló já sí fún wọn lónìí. kábíyèsí ní kí ló ní tó wí bẹ́ẹ̀. ó ní ẹ mọ̀ pé gbogbo ohun tí ń ṣe fún òun láti kékeré yẹn inú wọn ò dùn sí. ó ní gbogbo bí tí ń fún òun yẹn bíi kó má rí kó jẹ́ pé òun lòún fún un ni. sọ́ọ̀lì ní nàìjíríà. ó ní kò sí tó kàn pẹ̀lú gbogbo èyí o. kábíyèsí ní bó ti rí nù ó ní bó ti rí nù. ṣé ẹ rí olórí ibú ọkàn wọn máa balẹ̀ níbi eré ibú wọn. ẹ bá dé lórí ibú ọkàn olórí ibú máa balẹ̀ ni bíi tòlótòló. oníkíà ó ní bó ti rí náà nìyẹn ó ti rí nìyẹn sà ẹ jẹ́ kí wọ́n tètè lọ pa wọn. kábíyèsí ni àlìyẹ́wò alìjẹ̀sáwò min jinsil amal. ó ní lónìí ẹ̀san ti dé bá lọ àbọ̀ ó bọ̀. ọba tí ó bí gbọ́n tó bí ẹ̀san gbogbo tó ń ṣe ẹ̀san ń bẹ bọ́ọ̀ bá ń pààyàn lẹ́kún máa pààyàn lẹ́kún lọ ẹ̀san ń bẹ bọ́ọ̀ bá ń dúnyàn nínú bíi ti Dende ẹ̀san ń bẹ. wọ́n kábíyèsí ní ìdájọ́ wa dé báyìí ọ̀yà ìwọ́tọ̀ jẹ́ àjírọ̀bà yìí òun náà ni ẹ gbé wá wájú báyìí ẹ̀yọ́ aláwa ní rẹ̀ ẹ̀bú agbára rẹ̀ ọmọ àlè lélẹ́yìí sẹ́ẹ̀rí ẹ̀ ní gé orí rẹ̀ mo fẹ́ kẹ́ pa kéékèèké ni wọ́n ti pa àwọn ọ̀tá ìlú pẹ̀lú rẹ̀ náà kéékèèké ni ẹ̀ sàmì. ọba ní kí wọ́n pa nípakúpa irú yín yóò gbọ́dọ̀ pọ̀ lórí ilẹ̀. so wá rí wọ tí ojó lóore láti ìpìlẹ̀ àtúọ̀lẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba wa dá a lọ́lá ọba ní gbogbo tí wọ́n bàjẹ́ ẹ lọ fún ní ìlọ́po rẹ̀ lọ́nà 10. ó tún wá lo opportunity gbogbo àwọn tí wọ́n ní kán lọ pa ọba ní ìtì ẹ̀pẹ́ nìkan kan gbogbo yín ẹ máa tún wọn lẹ̀ kán máa lọ. ìjọ alábòsí ń bẹ lára tiẹ̀ náà ọ̀dá wọn mọ́ ọ̀dá wọn mọ̀ kódà ẹ̀ tún ẹ̀ lómi Mákà wò tí rẹ́ni tí wọ́n rán Mákà kàkà kọ́ máa ṣàdúrà fẹ́ni tó rán Mákà kí sì tún sí pé fòmùsù kàwá wàláì kẹ́ máa ṣe eré gba. a ní gbogbo owó wa náà ló gbogbo fi rán wa Mákà gbogbo owó wa náà ìkúkú ni Ọlọ́run bá wa gbà lọ́wọ́ rẹ̀ kó gbé fáwa. ìrẹ́ níwọ̀n alábòsí mo fi ní gbogbo ẹni tí ò ní jèrè láyé òun ẹni tó bá ní àbòsí láyé bí gbogbo èèyàn bá rí nǹkan rẹ̀ kójọ alábòsí ò ní rí nǹkan rẹ̀ kójọ. mo fi ní ìjọ alábòsí ẹ ò ní jèrè ìjọ alábòsí ẹ ò ní ṣe nǹkan rẹ̀. ìjọ alábòsí ẹ ò ní jèrè ìjọ alábòsí ẹ ò ní ṣe nǹkan rẹ̀. wọ́n náà wí dáadáa Dende ìjọ alábòsí ẹ ò ní jèrè ìjọ alábòsí.